A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lè kalẹ̀ ṣe àlàáfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ṣe wà lẹ́ni. Ó ga jù, ó lágbára jù. Èèyàn kan ló kàn sí mi ní recently, kò tí pẹ́, last week. Then before now, èèyàn méjì mẹ́ta ti kàn sí mi. Then mo wá wo program kan lánàá. K'Ọlọ́run bá mi dúpẹ́ fún sister mi kan. Mo wá join wọn papọ̀, ó wá jọra wọn. Ọkùnrin yẹn ṣàdédé pè mí ni, ó ní this particular one tó bà mí nínú jẹ́ púpọ̀ yìí. Ó ní òun ò fẹ́ràn ìyàwó mọ́. Òun ò fẹ́ràn ìyàwó mọ́. Mo ní pé kí ló dé? Ó ní lórí ìbálòpọ̀ yìí náà ni, lórí ìbára ẹni sùn. Ẹ̀yin kan sì sọ yìí pé kò sí nǹkan kan tó wà ńbẹ̀, mẹ́wàá wà ńbẹ̀. Ó ní before now, ó ní òun nífẹ̀ẹ́. Gbà tó sì wà young, òun nífẹ̀ẹ́, òun máa ń gbádùn ìbálòpọ̀ rẹ̀. Àmọ́ nísìn ìta, òun máa ń gbádùn ara, òun fẹ́ràn èyí tó wà níta ju èyí tó wà ní inú ilé lọ. Mo wá ní kí ló dé, kí ló ń rí níta. Mo ṣáà sọ ti tèmi bí as per 1.2 tí tó ń ṣe marriage and ìbálòpọ̀. Mo ní communication, nǹkan tó ń rí níta yẹn sọ fún ìyàwó rẹ̀, jẹ́ kó mọ bẹ́ẹ̀ ṣe. Ìgbéyàwó yín ò gbọ́dọ̀ túká, ìgbéyàwó yín ò gbọ́dọ̀ túká. Ó ní òun ti try kò ṣe ni, òun ti try kò ṣe ni. Ó ní ibi tó le dé, and this is what got me, tí inú mi ò fi dùn dáadáa. Ó ní tó bá jẹ́ pé ó jẹ́ haram, ó ṣe sọ́nà nìyẹn, òun ò bá wálè àlè, òun ò bá wálè fún ìyàwó òun. Nítorí pé kí ni kò fẹ́, that is bó ṣe sọ bẹ́ẹ̀ yẹn, ó ti pa obìnrin yẹn tì nìyẹn. Ó wá wò pé kò ní dá kóbìnrin yẹn kó wà bẹ́ẹ̀ yẹn, ó need láti wà pẹ̀lú ọkùnrin. Mo ní haram ni. Ìwọ náà ni wàá wá renovate ìyàwó rẹ lọ́kàn ara rẹ. Nítorí pé kí ni ó mọ̀ pé wọ́n ló lò débẹ̀. Tó bá renovate ìyàwó rẹ physically, tí ò renovate ẹ̀ lọ́kàn ara rẹ, because ìwọ ló lò débẹ̀. Àwọn ìyàwó ilé náà, ẹ̀yin náà ọkùnrin ẹ̀ ń sún wọn, àwọn náà renovate yín ni. Ẹ ti gbó ní physically, wọ́n wá mọ rántí àtẹ̀yìnwá bí ẹ ṣe wà active tó. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún arákùnrin yẹn. Àti mo mọ̀ pé bó ṣe wà yẹn, ó wà lórí platform báyìí, ó ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ. Mo tún wá ń fi àsìkò yìí, mo fi ń tẹ̀síwájú fún ẹ̀yin míì tẹ́ ti pè mí, fún ẹ̀yin míì tó yẹ pé ó dẹ̀ ń ṣẹlẹ̀, because ó ń ṣẹlẹ̀ o. Obìnrin bá ti pé 5 years 10 years nílé ọkọ, àwọn ọkùnrin wọ̀nyẹn wọ́n ní àwọn ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. Àwọn obìnrin yẹn náà, àwọn náà manage yín ni, wọ́n renovate yín lọ́kàn ara wọn ni. Ẹ̀yin náà ẹ renovate ìyàwó yín, ṣé bẹ́ẹ̀ ilẹ̀ sọ di home. Òun ló wá dífá fún program kan tí mo wò lánàá, tí ńgbà tẹ́ ti lò ìyàwó yín tán, tẹ́ ti lò tó ti di pé ìyàwó ti wá fẹ̀ lábẹ́, ẹ wà mọ wá ọmọ kéékèèké tábẹ́ wọn súnkì. Táwọn yẹn bá tún súnkì, tó bá tún fẹ́ bólẹ̀ tún fẹ́ lọ. Òun náà ló wá dífá fún àwọn obìnrin náà pé báwọn náà ṣe wà nílé ọkọ, táwọn náà ti bí 2 mẹ́ta 4, ẹ̀yin náà ti kéré fún wọn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá gba kádàrá, wọ́n wá ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn á bọ́ sí ọjà, wọ́n á wá tightener. Ẹ̀yin náà bọ́ síta, ẹ wá good tó le dáadáa náà, kẹ́ wá balance ara yín up. Ẹ yé ṣèṣì náà sì káàkiri mọ́. Ẹ mọ́ bàtà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ń ta. Àwọn ọmọ ọlọ́mọ ẹ mọ̀ wá àwọn ọmọ tí wọ́n ti bímọ rí. Àwọn ọmọ ọlọ́mọ ṣé wọ́n lè gbarú ẹ̀? Ọmọ tiẹ̀ tó bí, kí ọkùnrin kan sì níyàwó ńlé, kó wá mọ̀ fi ọmọ tiẹ̀ kó mọ̀ fi ṣe tight me, screw me, ìkrakrakrakrakra. So olówó dífá fún wọ arákùnrin yẹn. Nísìn mo ní renovate ìyàwó ẹ̀. Àti wọ ọ̀kan náà tó pè mí tẹ́lẹ̀, àti wọ ọ̀kan náà tó pè mí tẹ́lẹ̀, ẹ ti ẹ̀ pọ́n bẹ̀. Ẹ mọ̀ nǹkan ẹsẹ̀ tó pọ̀ wájú. Ẹ renovate ìyàwó yín. Ìgbéyàwó yìí kò gbọ́dọ̀ túká. Ọlọ́run ó bí yín, èṣù ni. Ìyàwó tó fowó fẹ́ add money, tó kúnlẹ̀ ó ní kò wù ẹ́ mọ́ torí nonsense, nítorí ìdókúdó. So ẹ̀yin ọkùnrin, ẹ̀yin náà a ti sọ fún yín pé a lè fún yín ní gbangba. Bẹ́ẹ̀ èyí tó bá ti shrink nítorí stress ayé yìí, àti nítorí nǹkan tẹ́ ti jẹ, àti nítorí sickness, ẹ kàn sí mi on 1.2. Èmi ò sọ pé hereditary o, ṣe pé ti hereditary yẹn
inú ẹ̀jẹ̀ ló wà, àmọ́ máa fún yín ní èyí tó dúró wọ́n, èyí tó dúró dáadáa kó máa fún yín. ẹ̀yin obìnrin náà ṣóyè yín, kò kí ń ṣe gbogbo ẹ̀ la máa fi sábẹ́ pé afẹ́ tightener wàláì, kò ṣe gbogbo ẹ̀ la máa fi sábẹ́. èmi wà tá a máa ń jẹ tó dẹ̀ máa jẹ́ kábẹ́ kó tight ọkọ yín, gbogbo ẹ̀ òun là ń pè ní packaging. ẹ package ara yín, ṣóyè yín, ẹ má jẹ́ kí wọ́n tàn wá. This is about you and your husband. This is not about pé ẹ̀sìn ò ní kẹ́ mọ́ tọ́jú ara yín, ẹ̀sìn ò ní kó fira rẹ kalẹ̀, ẹ̀sìn ò sọ bẹ́ẹ̀ fún ẹ. In as much as kò dí 5 pillars of Islam ẹ lọ́wọ́, tó bá tọ́jú ara rẹ níwọ̀ ìyàwó ó gbádùn ọkọ rẹ, tí ọkọ náà bá sì tọ́jú ara rẹ ó gbádùn ìyàwó rẹ. gbígbàdúrà ni ẹ wà ní jọjọ nífẹ̀ẹ́ ara yín. dẹ̀ láfikún, Ọlọ́run bá mi dúpẹ́ fún sísítà mi. ẹ̀yin ọkùnrin tí obìnrin tó wá yín pọ̀ tí ò juicy kò gbádùn yín o, kò gbádùn yín, kò juicy. obìnrin bá gbádùn yín ló máa ń juicy, bó bá gbádùn yín nìkan lẹ́ẹ̀kan ṣe kákákákáká, kí lẹ́ ń ṣe? It's okay like this. mo mọ̀ pé ọ̀rọ̀ yín ti yé yín dáadáa, renovate ìyàwó ẹ lọ́kàn. nǹkan tó bá rí ń ta sọ fún náà, ó máa ṣe. tí o bá dẹ̀ renovate ẹ̀ physically bí mo ṣe sọ látẹ̀yìnwá, renovate ẹ̀ mọ̀ wo bí young person. ẹ jẹ́ kí ìgbéyàwó ẹ jẹ́ kó work. ẹ̀yin obìnrin náà ẹ má ṣojú kòkòrò, ẹ jòkó sílé ọkọ nítorí pé kí ni ọkọ rẹ ò ṣe dáadáa, ó fẹ́ sọnù. jẹ́ kí n sọ fún ẹ, èyí tó rò pé ó dà yẹn, níjọ́ tó bá exchange ìwọ náà, níjọ́ tó bá exchange ẹ pẹ̀lú sister rẹ, níjọ́ tó bá exchange ẹ pẹ̀lú ọmọ ẹ, Allahu Akbar, wàá mọ̀ pé sórí ọkùnrin they are the same thing. mo sọ fún ẹ, ọkùnrin nǹkan kan náà ni. ẹ jòkó sílé ọkọ yín. nǹkan tá a kàn fẹ́ ni pé ọkùnrin violent, àfọkùnrin violent tó bá ti di pé ó gbẹ̀mí ẹ kígbe síta. This is On Point by 2, using my words for others. Bye for now.